kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí gbọ́ yín láti iléeṣẹ́ Jígí Aláràyè ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn aláṣẹ iléèwé fásitì ní ìpínlẹ̀ Kwara State University tó wà ní ìlú Mọ̀lété ti ní géńdékùnrin kan o, Ayéyẹmí Sùláìmọ̀n Ọláyínká, táwọn ọlọ́pàá kan lù pa lágbègbè Bíríìjì Táǹkè ní ìlú Ìlọrin kì í ṣe akẹ́kọ̀ọ́ àwọn o. Nínú àtẹ̀jáde kan tí adelé adarí ẹ̀ka tó ń gbé ìròyìn jáde ní ìlú ọ̀hún, ọ̀mọ̀wé Sàdíàt Àlíyù fi síta lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdeè ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí tó tẹ oníròyìn lọ́wọ́ ló fìdí rẹ̀ múlẹ̀ pé olóògbé náà kì í ṣe akẹ́kọ̀ọ́ àwọn o. Ó ní láti ọdún 2018 sí 2019 lásìkò náà ni olóògbé náà Ọláyínká tó wà ní ìpele ọdún ẹ̀kọ́ kejì ló ti fi iléèwé àwọn sílẹ̀. Fún ìdí èyí kò sí òtítọ́ kankan o nínú ìròyìn táwọn ènìyàn ń gbé káàkiri pé akẹ́kọ̀ọ́ kwásù ni o. Bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ló ti fìgbà kan jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn lẹ́ka studies ṣùgbọ́n nínú àkọsílẹ̀ iléèwé ó ti kúrò lọ́gbà wa o. Tí ẹ ò bá gbàgbé o, lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 5 oṣù yìí ni wọ́n ní àwọn agbófinró mẹ́ta kan lu olóògbé Ọláyínká pa o. Tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sì ti fi ìròyìn léde pé ọwọ́ ti tẹ àwọn èèyàn wọn tó hùwà burúkú ọ̀hún. Bẹ́ẹ̀ táwọn sì ti fi wọ́n sí àhámọ́ bó tilẹ̀ jẹ́ pé wọn ò fi orúkọ àwọn ọlọ́pàá ọ̀hún léde. Àwọn aláṣẹ kwásù ti wá ní àwọn kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí olóògbé tí wọ́n sì gbàdúrà pé kí Ọlọ́run adẹ́dà kó rọ àwọn òbí rẹ̀ lójú kí wọ́n lè fi ara da àdánù rẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún àti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Aláràyè ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.